mi deserve tọ́lọ́run fún mi wàláyà wá bẹ̀rẹ̀ sí kọ́ ìyá mi wà ń bẹ̀ mi tí rí kọ́ ẹ wo àwọn èèyàn ọkọ̀ ní pè yín mọ́ wọ́n ní wait ẹ̀yin kọ́ lẹ̀ ń pè mí o Ọlọ́run ní ń pè mí o ó ṣe mímọ̀ ṣe Ọlọ́run ní ń pè mí ni èmi ti ṣọ́ yẹn ti pẹ́ Ọlọ́run wọ́n ní pé bọ́ ilé tuntun ó tuntun Ọlọ́run pè mí mo máa ń lọ location mo wá ní mi fẹ́ lọ location mọ̀ pé ó sú mi kí ni wàá máa jẹ lóòótọ́ èmi dẹ̀ ní mi ní certificate n bá sọ bẹ́ẹ̀ pé ok Ọlọ́run 1 month mi fẹ́ lọ bíṣẹ́ o mi dẹ̀ níbi kankan tí mo fẹ́ lọ ọ̀dọ̀ rẹ náà ni mo wà so lẹ́yìn 1 month ẹ̀mí ní stop o màá tún ṣe another 1 month o la ilaha illallah bá lọ ṣiṣẹ́ detailor lọ́dọ̀ tó ṣótáyọ̀ èmi àtàwọn latif àfà Ọlọ́run kan ti gbogbo àwọn lẹ́nu gbogbo ilé ayé lọ́lọ́run ti mọ̀lẹ́ covid kò ṣẹlẹ̀ ni mo kàn rí pé nu covid mo dẹ̀ ra equipment 96 million mo dẹ̀ ń ṣe palliatives nígbà táwa ṣe tán tí covid wa kásẹ̀lẹ̀ eré kan wà tí mo ti ṣe reading ẹ̀mí àtàbọ̀dá ẹ̀mí ṣọládé ọ̀nkù délé ọ̀nkù jídé ṣáfì bello apò àṣẹ ní Ìbàdàn bá ní òkè kí n wá lọ múra àti ṣeré ẹ̀ nígbà tí covid ti tán mo ti already ní equipment tèmi nígbà yẹn wípé káwá ṣe yẹn gbogbo àti mo sọ fún yín mi tí ní 5 million rí báyìí cash nínú covid yẹn mo ara mi mọ bọ́lọ̀ ṣe ṣe dára mo kàn rántí pé àwọn kan tí mi kì í ṣe tẹ́lẹ̀ bíi pé kí n máa ṣe shout out tí bá ṣe shout out tí bá kíyàn sórí Instagram máa ń gba 300,000 but mi kì í ṣe so mo á rí i pé mo á lọ ń wo yẹ pé gbogbo àwọn ní tíátà wa do ká máa mú fóònù wa dá nígbà covid nígbà tá a rí bi lọ àwọn colleagues mi gan ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo á rí i pé ojoojúmọ́ làwọn èèyàn fẹ́ kí n bá wọn kíyàn bọ̀bọ́ olówó kíkì ṣe wá di ẹyẹ gan kò tí ì yé mi di sí mo kàn mọ̀ pé tí ma fẹ́ ra nǹkan tó bá dá $10,000 ilé tí bá ti tu ọjọ́ dé 1,000 mo ti bẹ̀rẹ̀ sí ránù ní tèmi máa wá ṣe ẹ̀rà ẹ̀ tán àwọn covid wa tán a bá bẹ̀rẹ̀ kíní padà mo mú lọ sí gym sójà ní mini story yẹn mo lọ ṣe mo dárùn mi sí àṣẹ abàní táìtù yẹn pọ́n ti lò ó táìtù tèmi ti polówó tí mo ṣe fún mi kàn ní jẹ́ lọ ṣe eré kan tí gbogbo wọn yẹn sábà ṣe eré òní gbogbo yẹn sábà ṣe eré traditional àti gbogbo wa kó sí sí a máa ń ṣe bọ̀tà kì í sábà karabọ̀ ni mo fi wá bẹ̀rẹ̀ ní tèmi bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà kò ń ṣe ebi ti tọrọ ní Mẹ́kà mo ti tọrọ nígbà tí wọn kékeré pé mo fẹ́ ní ibi téèyàn ti máa ya fíìmù bọ̀ ìgbà tọ́lọ́ ń ṣe sí ní nígbà tó ò lówó báwo mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ a kò bẹ̀rẹ̀ pẹ̀lú pé jẹ́ ìra bí ká máa sùn síbẹ̀ kí n kọ́ inú ìlú tí mo kọ́ wó mo wá nípa ibi tí mo rà jẹ́ kúkú kọ́ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa mo akọ mo wá níbo ibo ni màá sùn díẹ̀ láti 2 acres lákọ́kọ́ láti wà ní 7.74 point something acres ká tó dúró àti wà ń ra àmọ́ báyìí mo fẹ́ sọ eléyìí for the record kò ń ṣe pé tó mo fi ń yinra mi pé ẹ wá ṣe nǹkan kan ní ìlówó rẹ̀ ń pamọ́ ẹnìkan kò fún mi lówó ẹ̀ no grant no loan no partnership ni ṣùgbọ́n nǹkan tí mo wá ń sọ̀rọ̀ gan òun ni pé Ọlọ́run nìkan lọ́lọ́run àwọn fans wa torí wọ́n like máa ń sọ pé àchátá àwọn wà mí underrated o mi deserve tọ́lọ́run fún mi wallahi alazim ta lè mi kí ni mi ò deserve o kò dẹ́n ṣe pé bóyá bíi ní owó kan wá pọ̀ tá a rí rí o but nítorí pé nǹkan tí iṣẹ́ mi nídìí gangan ni ẹ̀wọ̀n kan tó fọ́ ni mo kọ́lé dé lintel mo nílẹ̀ lẹ́lẹ́bú ilẹ̀ 2 mo nílẹ̀ nkásùnmù ilẹ̀ 3 mo nílẹ̀ nìbàdàn tó pọ̀ gan mo wá sin ìyá mi sí kan mo wá kọ́lé dé lintel nílé ẹ̀wà tí mo fi wá bẹ̀rẹ̀ sí kọ́ gbòò mo wá ṣẹ̀ṣẹ̀ ń bẹ lọ́n pé Ọlọ́run ṣàánú mi jẹ́ ń lọ rí kọ́ ìyá mi wà ń bẹ̀ mi tí ì rí kọ́ òkú lintel di sí o tí mo fi bẹ̀rẹ̀ nu gbó mi lè ka building tó wà nu gbó yìí mi mọ iye òǹkà building tí mo ti kọ́ sínú gbó àfọlọ́run nìkan ló lè ṣe bẹ́ẹ̀ o gbogbo nǹkan tó wá ń sọ yìí éèjì tọ́lọ́ ń ṣe sí ó tún bà mí lẹ́rù táìmù tó máa ń gbàgbé lérè ni mo sọ pé mi ì ṣeré mọ́ ẹ̀ naturally tó máa sọ pé lágbájá ń kọ Ibrahim kọ àrímọ́ Ibrahim kọ ó ti sick Ibrahim kọ dáwọ́ ọlọ́mọ ayẹ̀kọ́ ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan yín o mo wá sọ fún wọn pé àwọn ìṣẹ̀mú ní pé ṣe é mọ̀ pé inú gbogbo oore ní o wípé kọ́ máa pè ọ́ kọ́ tún máa ṣàkọ́ pé òṣè kọ́ wọn tún wá bẹ̀ ọ́ oore ní o kò ń ṣe mímọ̀ mo fẹ́ ká everybody mọ̀ pé kò ń ṣe pé bí mo rí pé mo ríra mi wallahi alazim àwọn èèyàn máa ń sọ lójú pé Ibrahim Chatta máa active mi tí mo active lójú ara mi náà sí mo fi ọba tó ní ẹ̀mí mi ìsọ lórí ahọ́n o mo fi ọba tó ní ẹ̀mí mi búra ọ̀pọ̀lọpọ̀ gbà mí mọ nǹkan tá a máa ń ṣe tó bá tẹ kámẹ́rà ọkẹ́sẹ̀ alamini shari'a laka sidraka wa wadana anka wazaka da janka wala zaraka wala fa no laka dhikrak máa ṣe mẹ́sàn máa parí ẹ̀ máa ṣe wá wọ kámẹ́rà kò sí nǹkan tí mo mọ̀ ṣe láyé kò sí nǹkan tí mo fi dájú colleague mi lọ mi ò believe pé mo mere ṣe akẹgbẹ́ mi kankan lọ mo fi ọba tí ó dájọ́ mi ní o mo forúkọ ẹ̀ búra
Ọlọ́run ṣe mí lórí o ó lè kéré ẹ mọ̀ pé gbogbo ibi tó bá láyé àárín ló wà àwọn kan wà tó yẹ pé owó tí wọ́n bùn girlfriend ní gbogbo tí mo ná síbí nínú ẹ̀dẹ́ èèyàn ni ṣùgbọ́n wọ́n ní ká mọ̀ wọ àwọn tó wà wájú wa gbogbo ká mọ̀ wọ àwọn tó wà lẹ́yìn tiwa náà torí gbogbo ibi tá a bá tò sí àárín náà la wà ń bẹ̀. But ọdún mẹ́jọ mo fi ṣe conductor lẹ́kọ̀ọ́ bá mi máa ń ta cement bá mi nílé epo mo ti sọnù kó lé láti 17-19 mo ti kúrò ní mo ti ń fi nǹkan ránṣẹ́ sí ìyá mi lẹ́gbà tí máa fi pé 21-22 conductor dẹ̀ ni máa ń ṣe báwo ti já ní one school bí máa ń ṣe conductor máa lọ ra jíìsì ra nǹkan kan wá fún mo fẹ́ mo like responsibility ó máa jẹ́ kéèyàn sáré tipẹ́tipẹ́ mo ti máa ń lérò bí 42 people ló ń gba staff ní staff wa tó ń gba salary salary 120,000 wà lọ àfa bí mo ṣe ń san kò yé mi ẹnì kọ́kọ́ ṣaagun kọ́kọ́ fún mi bí kọ́kọ́ o wọ́n á rí i pé tí wọ́n bá gbàrà lọ fáwọn aṣọ. kẹjọ mi má dà yín lágara láàrin èmi àtọba tó ní ẹ̀mí mi mo forúkọ ẹ̀ búra wípé Ọlọ́run ṣe fún mi ju tí mo dùn sí àgbà. Allah alhamdulillah. Wallahi alazim. Alhamdulillah. Èmi mọ ibi tọ́lọ́run ti mú mi bọ̀ mo máa ń ṣe 36 hours láì jẹ nǹkan kan mo máa ń tọwọ́ bàkú báyìí atẹ́gùn fẹ́ gbé mi mo máa ń nírun tó pọ̀ irun mi ní lówó gé á máa kú dànù ọ̀rẹ́ wa kan sọ pé mo ti ní HIV ebi dẹ̀ ló ń pa mí. Alhamdulillah. lẹ́kọ̀ọ́ yẹn mo mẹ́kọ́ bí ọwọ́ mi báyìí ni o most of the time kí n lọ sùn tàbí kan àbí kí n lọ ṣe conductor mi kan bẹ́ẹ̀ mo ṣe lo ayé mi o àwọn òbí mi wọn ń ṣe aláìríjẹrí mu o mo fi lélẹ̀ gbogbo àwọn colleagues mi ni wọ́n dá lójú mi jù wọ́n máa ń dá jù mí lọ lójú mi. Alhamdulillah. Wallahi alazim gbogbo èèyàn tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ máa ń pé eléyìí dá jù mí lọ. Alhamdulillah. bóyá nítorí pé mò ń bẹ lọ́hùn Ọlọ́run ayé kọ́kàn mi ga o tọ́rọ́tọ̀ Ọlọ́run lọ́kàn rẹ̀ máa ga ìgbà mi ti máa pariwo mo pariwo bó ṣe ṣe mí ni o kò ṣe nítorí pé mo rò pé mo jámọ́ nothing o torí Wallahi alazim mi jámọ́ nothing nísìnyí máa ń rò pé gbogbo eléyìí táwa ń ṣe yìí náà olú ẹ lè drop láàárọ̀ làbáyé èèyàn lè drop kó tọ̀ dáa nípa àdẹ̀jọ́ ṣe wá sí lọ́sàn-án kí ló kan lọ àmì torí Ọlọ́run dákun ọmọ ṣe bẹ́ẹ̀ mi náà fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ o ojoojúmọ́ mo fi ń náwó tó máa fún mi lówó acting máa ná sí owó acting máa ń gbowó acting tó pọ̀ tipẹ́tipẹ́ pọ̀ táwọn èèyàn